Ẹ káàbọ̀ padà Miliki Express lẹ́tọ̀ ètò náà ní Miliki Express. Jímọ̀ olóyin mọ́mọ́ ni a ti wọlé pẹ̀lú ànábì àti kí gbogbo àwọn ẹni Ọlọ́run kí yan máa jẹ́ àlùbáríkà fún wọn. Ni mo ṣe ní ọ̀sẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ọwọ́ mi ọ̀tún ọ̀rọ̀ mìnìmìnì ọwọ́ mi òsì adífáfórí méjì tí mìíràn wọn péléngé akífọ́bà àdóyè jìgbàrà ìlẹ̀kẹ̀ tí ló ń bá wọn múlẹ̀ lókè ìmùdó. Wọ́n ní kí wọ́n kí alára kí wọ́n kí ajérò kí agara ó má bàa dá mi kágara má bàa dá mi lé ní kó má dá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí ńlé. Àlejò mi lórí ètò tèmi ọ̀kan àrà ọ̀tọ̀ kan ni gbáǹkọ́gbì kan ni yín mọ̀ ń ṣe actor yín mọ̀ ń ṣe fíìmù. Bẹ́ẹ̀ bá ti rí gánà ẹ̀ báyìí lẹ́tì mọ̀ pé apàdà rọ́kùnrin yẹn mú kó lórúkọ méjì ju ọ̀gbẹ́ni handsome man Afeez Eniola tí gbogbo wa mọ̀ sí Eniola onílé-ire. Ẹ káàbọ̀ sórí ètò Miliki Express. Ẹ kú jókòó lóòtù. Hello. Mo kí gbogbo ẹ̀yin ará ní pápátá. Mo kí ẹ̀yin bàbá mi, mo kí ẹ̀yin màmá mi, mo kí ẹ̀yin ẹ̀gbọ́n mi, mo kí ẹ̀yin àbúrò mi, mo kí ẹ̀yin tó yẹ pé àjọ jẹ́ sàwáwù náà. Mo kí gbogbo wa. Onílé-ire bàbá. Àbí náà. Nínú kòsíkòsí aṣáàrí yín he àpàdà he yín. Ó yẹ jẹ́ sáré yan báyìí kí n bẹ̀rẹ̀ báyìí. Ta ni Afeez Eniola onílé-ire? Eniola Afeez onílé-ire. Ó jẹ́ òṣèré tí gbogbo apátápátá ta máa ń wò tàdé nífẹ̀ẹ́ sí. Iṣẹ́ tíátà yìí ọ̀pọ̀lọpọ̀ ẹni tí mo bá gbé wá tí n bá béèrè pé níbo ni iṣẹ́ tíátà yín ti bẹ̀rẹ̀ ẹlòmíà yún ni níbo ni iṣẹ́ tíátà yín ti bẹ̀rẹ̀ ẹlòmíà ní gẹ́lẹ́ tán ti bí òun báyìí lòun ti bẹ̀rẹ̀ acting wọ́n á ní kí n bi ẹ̀yin ní ìmọ̀ bí títí yín ti bẹ̀rẹ̀ níbo ni iṣẹ́ tíátà gan-an níbo ló ti jẹyọ. Ẹ ṣé gan-an olóòtú ṣe rí aṣáà máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nǹkan tí ẹ̀dá bá máa jẹ́ láyé ó máa jẹ́ dandan ó kọ́ lè jẹ́ pé bóyá máa rìn ní o tí mọ̀ fún rẹ̀ lọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe wàhálà káàkiri èmi ò gbé tíátà wá láti inú oyún o mi rẹ̀ rò pé bóyá ràn mí kan tiẹ̀ wà tó ṣe tíátà rí àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé mo pàdé ọ̀gá tó kọ́ mi ní ṣeré lọ́jọ́ náà lọ́hùn nǹkan tá à ń sọ yóò tí ì pẹ́ púpọ̀ náà mo bá lọ sí school ni mo dé báyìí mo ṣe wà ní secondary school bí ṣe dé ń bá dé rí àwọn èèyàn kí ló dé kí làwọn èèyàn wò lọ́pẹ́ bá ní àwọn ní tíátà ló ń ṣe sinimá mi ẹ jẹ́ kémi náà wòran bá dùn bá wòran títí mo wòran bá lọ bẹ́ẹ̀ nìkan lọ́jọ́ náà lọ wọ́n ń pè wọ́n ní Bọ́sì Olúbọ̀ wà ní ẹ jọ̀ọ́ ó máa wù mí kí n darapọ̀ mọ́ yín fẹ́ máa ṣe wọn ní àwọn ò ní gúrùpù táwọn lè fi mí sí o àmọ́ àwọn lè fà mí lé ọ̀rẹ́ àwọn kan lọ́wọ́ pé kí n máa lọ ṣeré lọ́dọ̀ wọn lọ́jọ́ náà lọ wọ́n fà mí lé ọ̀gá mi lọ́wọ́ tí mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ tí mo fi dárúkọ ọ̀gá mi náà Akeem Alimi tí ó bá mọ̀ sí Àjàlájà Lingo bá lọ bá wọn pé ẹ lo ó máa wù mí kí n máa ṣeré yín ẹjọ́ ẹ ṣàánú mi padà ẹ wá ṣíbà a máa ń ṣe ó ti yá bí a ṣe bẹ̀rẹ̀ látìgbà náà nìyẹn láti 1993 ó tó di 99 ká tó kú lọ́dọ̀ ọ̀gá wa nígbà tá a náà ṣe sinimá alákọ̀ọ́kọ́ tá a kọ́kọ́ ṣe nílé ayé wa. Nílé ayé ní 1999. Bẹ́ẹ̀ni. Bí ìrìn àjò tíátà ṣe bẹ̀rẹ̀ gan-an. Ó ṣe bẹ̀rẹ̀ nìyẹn ní pẹrẹwu. Ok, mo máa ń gbọ́ pé ọ̀pọ̀lọpọ̀ nídìí iṣẹ́ yìí láwọn míì wọ́n máa ní àwọn òlọ́gà. Ṣé ó ṣeé ṣe kéèyàn ṣiṣẹ́ tíátà láláì ṣe pé ó ní ọ̀gá kan tó tọ́ sọ́nà àbó ní orísun kan tó ti jẹyọ? Ẹ ṣé lótú ṣe rí àwọn Yorùbá ní odò tó bá gbàgbé orísun ẹ̀ ó máa parun ni. Ṣe rí àwọn kan wà tí wọ́n darapọ̀ nísìn àwọn ò tiẹ̀ fẹ́ mọ̀gá lọ́gàá wọn ò fẹ́ mẹ́ni tó ń jọ̀gá nítorí pé bóníkálukú ṣe sórí ọ̀tọ̀ọ̀tọ̀ ẹlòmíì lè dé ìdíṣẹ́ ilé ni ọlọ́ndà lóhùn láàárọ̀ la ìyẹn ò ní pé kò lọ́gàá o àmọ́ wọn ò fẹ́ jẹ́ ká mọ̀ pé àwọn lọ́gàá wọn á ní kò sí anybody tó káwọn níṣẹ́ eré you understand but èmi nígbàgbọ́ yìí pé kò sí nǹkan kan tí ẹ̀dá bá ń ṣe láyé tó o bá gba abẹ́ èèyàn kan jáde wá tó o fi ga kò yẹ kó o fojú pẹni náà rẹ̀ ipòkípò tẹni yẹn bá tiẹ̀ wà lọ́la kò yẹ kí wọ́n rò pé bóyá ìwọ náà ló jẹ́ bẹ́ẹ̀ tó dáwọn kan ti wà níbi tí ìwọ náà wà lánàá yẹn àwọn kan dẹ̀ sì tún bọ̀ níbi tí wọ́n tún wà yẹn ìdí ẹ̀ nìyẹn ṣe rí àwọn má jẹ́ ń tàn yín bóyá kí n sọ pé púpọ̀ náà àwọn obìnrin wá ń sìn torí mo rí pé ṣàṣà náà àwọn ọkùnrin wa tó máa ń wúrú wa yẹn àmọ́ àwọn obìnrin wa tó máa ti lọ ń sìn bóyá wọ́n kọ̀ lọ sí skul kan bóyá wọ́n ṣe tíátà àti mẹ́ta máa ti jáde bóyá wọ́n kọ̀ dé padà wọ́n kọ̀ bọ́ sọ́dọ̀ ọ̀gá wa kan Yínká Quadri àbọ̀ bọ́ sọ́dọ̀ àwọn Ògògbó àbọ̀ bọ́ sọ́dọ̀ àwọn ọ̀gá Bello tó máa kọ̀ ti ṣe bí oṣù kan àbóṣù méjì mẹ́ wọn lọ́gàá ni wọ́n ní skul àwọn ti lọ ka ìwé táwọn ka bọ̀ wọ́n gbàgbé pé ẹnìkan ti ẹ̀wà tó sọ fún ẹ pé báyìí ló máa gbà
òun gba báyìí ni kò gbà báyìí ló gbọ́dọ̀ dúró sí báyìí ló gbọ́dọ̀ ṣe sọ̀rọ̀ èmi lọ́gàá o ìwà lè sọ ti tàwọn ẹlòmíì o ọ̀gá ti tèmi dẹ̀ ṣì wà tí wọ́n ṣì wà lórí ìpè báyìí. ní àwọn ìgbà tí iṣẹ́ tíátà yìí bẹ̀rẹ̀ tí ẹ ń ṣe bọ̀ torí mo máa ń gbọ́ táwọn èèyàn máa ń pariwo kò easy nídìí iṣẹ́ tíátà ṣó ti nígbà kan rí tẹ́ ti wò pé ẹ wo bí iṣẹ́ yóò bá ṣe ẹ jẹ́ awáṣẹ́ mi ṣe wàhálà iṣẹ́ yìí ti pọ̀ jù ó ti nígbà kan rí tẹ́ ti wò pé ẹ wo gbàgbé tíátà ìjẹ́ lọ wá nǹkan mi ṣe mi ò lè kú sídìí iṣẹ́ látara wàhálà tó wà nù ẹ̀. ṣe rí iṣẹ́ tíyàn bá ń ṣe láyé gbogbo iṣẹ́ pátápátá ni ò rọrùn má jẹ́ tán yìí tíyàn bá ń ṣiṣẹ́ tó bá ló rọrùn ń parọ́ ni o àmọ́ gbogbo bó bá ṣe le tó náà àwọn máa ń dúpẹ́ fọ́lọ́run pa máa ń borí líle ẹ̀ tó le ni tí ẹ̀dá bá ti lè fi ń borí iṣẹ́ tó le tó wá ń rọrùn fóun tóun rí ní rí ṣiṣẹ́ náà tún ni bí ṣe tún máa gbégbá rí tọ́lọ́n dẹ̀ jó ṣeéṣe fún kò síṣẹ́ tí ò le àmọ́ bó ṣe le tó Ọlọ́run máa ní káwa borí ẹ̀. lọ́rọ̀ kan mo fẹ́ bi yín lélẹ̀ ní gẹ́lẹ́ tẹ́ẹ̀ ní fi kan pé méjì tó ti nígbà kan rí tẹ́ ti jókòó tẹ́ búgbé sí ẹ wò pé èmi ò ṣe mọ́ o ṣé irú iṣẹ́ yìí náà ló fa irú ìwọ̀sí burúkú tẹ́ ní ìkọlù mi tó ti nígbà kan rí tó ti ṣe lẹ́bẹ̀. Ọlọ́run ò jẹ́ kí mi rí ìgbà kọ̀ọ̀kan rí tí mo fi rò pé ìwọ lọ irú iṣẹ́ wo ni mo wá ń ṣe gbogbo ìgbà pátápátá nínú mi máa ń dùn pé ìwọ lọ mo wà dúpẹ́ ibi tó tọ́ mi sí o.